Bàbá wa Professor Adébánjí Akíntóyè àti bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà. Bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní ọmọ jọmọlọ general actor gbogbo ilẹ̀ Yorùbá káfàtà ọ̀rìn ìpínlẹ̀ mìtìtì àrólé Awólọ́wọ̀ àrólé Odùduwà kábíyèsí olúwa mi ọ̀rìn ìpínlẹ̀ mìtìtì. Now àwọn bàbá wa ti yarí and ó ní orin kan tí gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá tẹ máa ṣe fún wa àbèrè owó àbèrè anything àjọfẹ́ ṣàánú ra wa. Gẹ́gẹ́ bí mo máa ń sọ fún yín, mo ní program mi wà láwọn program táwọn international communities tó máa ń gbé yẹ̀wò. Bàbá wa Professor Bánjí Akíntóyè wọ́n ti yarí báyìí, wọ́n yarí tán pátápátá, wọ́n tún tó sókè, wọ́n fojú gbà pé kò sí ohun tó jọ ọ̀rọ̀ táwọn Afẹ́nifẹ́re sọ yẹn, wọ́n sọ sápò ara wọn ni. Àwa kọ lẹ́tà sí His Excellency President Bola Ahmed Tinubu. Àwọn kọ́ kóra wọn jọ, kọ́ kóra wọn ní Afẹ́nifẹ́re. Àwọn tó dáhùn àánú wọn, ṣùgbọ́n àwọn kọ́ wà tí wọ́n ti yapa tó jẹ́ pé àwọn yẹn alájẹfẹnulẹ̀ ni wọ́n. Wọ́n sáré arrange meeting pẹ̀lú bàbá wa Bola Ahmed Tinubu. Wọ́n ní restructuring làwa fẹ́, kò ní lè wọ́. Torí pé kò kì í ṣe group of èèyàn bíi 10 to 15 ló máa decide gbogbo lẹ́yìn nǹkan tó máa ti ní gbogbo lẹ́yìn bá fún wa. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbálá ayé bàbá Akíntóyè la yàn gẹ́gẹ́ bí aṣíwájú. Àwọn aṣíwájú míì wà o, ṣùgbọ́n àwọn ni aṣíwájú tá a yàn tí nǹkan tí wọ́n dẹ̀ gbé dání tó jẹ́ nǹkan tí a fẹ́. Nǹkan kíkan tẹ̀yìn Afẹ́nifẹ́re bá sọ ẹ sọ sápò ara yín ni. Bẹ́ẹ̀ ni ẹ sọ sápò ara yín. Àwa fi àsìkò yìí sọ fún gbogbo àgbáyé. A fẹ́ jẹ́ kẹ́yìn ọmọ Yorùbá káàkiri àgbára ẹ máa share program yìí, kẹ́yìn máa kọ sí comment section. Kẹ́jẹ́ kí àwọn international communities kẹ́jẹ́ kó máa mọ̀ wípé àwọn Afẹ́nifẹ́re tí wọ́n sọ pé ìṣọ́ṣọ́rìn làwọn fẹ́ yẹn a ò mọ̀ wọ́n rí. Wọn kì í ṣe representative àwa ọmọ Yorùbá. Ẹ tètè jẹ́ ká máa kọ sí comment section báyìí kẹ́ máa share program yìí. Ká jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ wípé bàbá wa Professor Bánjí Akíntóyè, bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà, bàbá Dámì ẹkùn ọkọ Fúlàní ọmọ jọmọlọ. Ẹ jẹ́ ká jẹ́ kó mọ̀ pé àwọn ni representative wa, àwọn la fi ọ̀rọ̀ sí lẹ́nu kọ́ ló máa sọ̀rọ̀. Tí ó bá kí ń ṣe madness, tí ó bá kí ń ṣe pé àwọn pípù yìí wọ́n ya ìkà, kí ló fẹ́ tọ́lọ́run ètí fún wọn? Scope tẹ́tí ń jẹbọ̀ for many years. Ọgbọ́n tẹ́tí ń dá tí ẹ ti fi kọ́lé, tẹ́tí fi ra mọ́tò, tẹ́tí fi ọmọ lọ sílùú òyìnbó, tí ẹ ti fi sọ gbogbo àwọn ọmọ yín dé èèyàn. Ẹ gbọ́dọ̀ jáwọ́ ń bẹ̀ ni. Just because ó ń favour yín, tí ó ń favour àwa ọmọ Yorùbá ni. Ìṣọ́ṣọ́rìn tẹ̀ ń pariwo ẹ sọ fún mi látọ̀dún tẹ̀ tí ń pariwo ìṣọ́ṣọ́rìn. Development wo ló mú bá ilẹ̀ Yorùbá? Zero. Development wo ló ṣẹlẹ̀ látìgbà tẹ̀ tí ń pariwo ìṣọ́ṣọ́rìn? Ọlọ́run ẹ̀ tí wọ́n ń la ọ̀nà nìyẹn. A ò béèrè fún ìṣọ́ṣọ́rìn mọ́. We don't even a ò fẹ́ dára Nàìjíríà mọ́. We want to regain our identity. A group of people kan wá jókòó bí kan, ẹ wá make a decision. Ẹ make a decision fún àwa ọmọ Yorùbá, kò ní lè work. Yorùbá nation is a liberational movement. Kò kì í ṣe ẹgbẹ́ Afẹ́nifẹ́re, ẹgbẹ́ ní OPC, ẹgbẹ́ ní Àgbẹ̀kọ̀yà, ẹgbẹ́ ní kìnìkan. This is a movement. Movement gbogbo ọmọ Yorùbá káàkiri all over the world. Movement tó jẹ́ kí gbogbo àwọn ẹgbẹ́ yòókù kó sowọ́pọ̀ pẹ̀lú wa, kí gbogbo wa jọ délẹ̀ lérí. Torí ìjẹkújẹ, torí ohun tí ẹ fẹ́ rí, torí àwọn nǹkan tẹ́ ń gbà, torí àwọn opportunity tẹ́ ń rí, ẹ wá
continue pé ṣe nonsense yẹn ṣì ní ká máa ṣe ń tẹ́tí bèrè fún tí o sọ̀rọ̀ 20 years báwo tí wọ́n dẹ̀ fún yín ẹ wá lẹ́yìn tó gbé option mi wá self determination kí ló dé tí gbogbo wa kò fẹ́ kan jókòó ti self determination tó bá jẹ́ lóòótọ́ restructuring tẹ̀ ń pariwo yẹn ẹ̀ ń pariwo pé kílẹ̀ Yorùbá lè dá ni nígbà táwa rí better offer tó better restructuring kí ló dé tí owó yóò support yẹ it shows that something is fishy tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo máa ń sọ pé ẹ̀yin tẹ́fẹ̀ jáde tán pé bóyá torí pé ẹ̀kọ́ wà gbé ní àbí ìkọ̀kọ̀ ọmọ Yorùbá ló wà bẹ̀rẹ̀ sí ṣé bàbá Bọ́lá Ahmed Tinubu máa pàṣẹ pé kọ́ lọ gbé àwọn bàbá yìí àwọn ọmọ Yorùbá dẹ̀ dákẹ́ àwa dẹ̀ mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu kò ní kọ́ lọ gbé torí bàbá gan fẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró wọ́n lè má lè sọ síta táwọn tó súnmọ́ yín tí wọ́n bá lè bá yín sọ òtítọ́ ọ̀rọ̀ àwa máa bá yín sọ. Bàbá wa Professor Banji Akintoye gbogbo ayé ló mọ̀ pé bàbá yìí gbogbo nǹkan tó ń ṣe wọ́n ń ṣe fún ọjọ́ iwájú àwa ọmọ Yorùbá ni ṣùgbọ́n ìtẹ́yìn ṣe ẹ sọ fún mi ṣé fún ọjọ́ iwájú ọmọ Yorùbá ni ọmọ Yorùbá mélòó ló lè jẹ àǹfààní nǹkan tẹgbẹ́ dání gbogbo yín lẹ láwọn olóṣèlú tó ń tọ́jú yín a ò lè ní kó má tọ́jú yín ẹ ò mọ̀ pé tá bá gba ilẹ̀ Yorùbá lè ní tá bá gba ilẹ̀ Yorùbá lè ní gbogbo yín sì máa jẹun yín lọ conveniently ṣùgbọ́n ẹ jẹ́ ká kúrò lóko ẹrú kí ni ìwúrí ẹlẹ́wọ̀n tó ṣàgó mọ́wọ́ kò bá àwọn táìmù látàárọ̀ dọ̀la kò lè kúrò ní sàkáàdì ibi tó wà ìwúrí kí ni ẹlẹ́wọ̀n tó so aago mọ́wọ́ adẹ̀rẹ́ ni tó fẹ́ fún wa ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tó wà ní prison tí wọ́n sọ búrẹ́dì báyìí tí wọ́n sọ kíì báyìí wọ́n sọ búrẹ́dì síwájú ẹ̀ wọ́n sọ kíì síwájú ẹ̀gbẹ́ kejì tó bá jẹ́ ni torí ẹ̀ pé ṣèbó jẹ́ kó mú kíì tó bá mú kíì tán kó ṣílẹ̀kùn kó lọ mú búrẹ́dì tó bá tẹ̀ mú búrẹ́dì á rí búrẹ́dì gbò mí but torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní kiri ìgan most of them don't have business wọn ò níṣẹ́ tó ń ṣe Afẹ́nifẹ́re lọ́jọ́ kò tí àgbàgbà Afẹ́nifẹ́re ni wà tí ó mọ̀ wá ní àwọn àgbàgbà Afẹ́nifẹ́re group kìíní kan èmi tí ẹ̀ mọ̀ kí bàbá wa pa Ayọ̀ Adébánjọ he will never be part of that nonsense èmi mọ̀ kí bàbá wa Ayọ̀ Adébánjọ he will never be part of that nonsense. Kí lẹ fẹ́ láyé tí Ọlọ́run ti fún yín bàbá Akíntóyè ohun tí bàbá Akíntóyè ní representative wa ohun tí bàbá Akíntóyè bá dẹ̀ ti sọ ní abẹ́ gé ohun tó bá ti sọ ní gbogbo àwa ọmọ Yorùbá fẹ́ ìdí nìyẹn tẹ́yìn ènìyàn wa tẹ̀sí gbọ́dọ̀ máa pariwo sí comment section wípé Yorùbá nation no going back ẹ máa pariwo káwọn international communities tó máa wò pé kí ló ń ṣẹlẹ̀ pé kí ló ń ṣẹlẹ̀ ní Yorùbá ẹ jẹ́ ká máa kọ́ síbẹ̀. What we want is total freedom. What we want is total freedom. What we want is to regain back our identity. Bàbá wa Professor Banji Akintoye sọ́nà. Bàbá wa Professor Banji Akintoye wọ́n sọ wọ́n lómìnira la fẹ́. Ohun tí gbogbo àwa ọmọ Yorùbá náà dẹ̀ ń pariwo nìyẹn. Ohun tẹ́yìn gbé dání kò fẹ́bọ̀ ọjọ́ iwájú ilẹ̀ Yorùbá débi tó máa fẹ́bọ̀ àwa tá wà láyé sí i. Ntọ́pọ̀lọpọ̀ yín máa jẹlẹ̀ ń wá kẹ́ ẹ̀ ronú ọjọ́ iwájú àwọn ọmọ tẹ́ ìtì àtàwọn ọmọ tẹ́ ti bí. Ṣé bẹ́ẹ̀ yìí ṣe ń gbádùn? Ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ yín ṣe ń gbádùn? Táwọn ọmọ yín bá tiẹ̀ gbádùn bẹ́ẹ̀, káwọn ọmọ yín máa bíṣọ́ máa gbádùn bẹ́ẹ̀. Tọ́ bá fún èmi lówó tí mo pa àìmọye ìgbà tí wọ́n ti fowó lọ́nà. Tọ́ bá fún mi lówó tí mo pariwo mọ́ tí mo gbowó ṣé ọmọ mi tí mo bí ṣé ọmọ fún lówó tó bá tiẹ̀ tí wá fún ọmọ tí mo bí lówó ṣé ọmọ fún ọmọ tóun bá bí lówó never. Ẹ wò ó Yorùbá nation no going back àwa mọ̀ pé ẹ̀yin tí ẹ sáré fò lọ bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu tẹ lọ kùn sí wọn létí
Yorùbá nation yẹn fọwọ́ sí o kọ́ fìyà jẹ wọ́n kọ́ ṣe kinní kan kọ́ ṣe gbá kọ́ ṣàwọn ẹ̀yin lu Ọlọ́run ni. Ṣé ẹ̀yin Ọlọ́run tó sèwù Chief Sunday Igboho ní July 1st? Ṣé ẹ̀yin ni Ọlọ́run tó sèwù bàbá yẹn? Àbí ẹ ò mọ tó ṣe fún bàbá yẹn ní July 1st? Kẹ́ ẹ̀ máa dúró àwọn military forces security agencies tí wọ́n sọ̀rọ̀ àdílé wọn more than 700 men more than 700 ni wọ́n wá bọ́ọ̀sì ilé wọ́n ríra wọn sójú náà kódà gan bí bọ́lọ̀ yẹn sáìtì wọn ó sáré tú owó síbẹ̀ tó rà ọ̀tá tó yìnbọn fọ́ ibi ó fọ́ bì kan bìlẹ̀ yẹn. Ṣùgbọ́n bí Ọlọ́run ṣe gbé bàbá yẹn kúrò nílé yẹn níjọ́ yẹn ó kọjá ọ̀rọ̀ abẹnusọ ń tó pè lọ́lọ́run yẹn. That is enough to convince you people. Ìyẹn nìkan ó jẹ́ kó lè convince ẹ̀yin tẹ́ pera yín ní Afẹ́nifẹ́re group B torí àwọn recognize bí official Afẹ́nifẹ́re àwa mọ àwọn original Afẹ́nifẹ́re. Tí ẹ gbórúkọ tẹ gbé dání ni Afẹ́nifẹ́re ẹni tó jẹ́ wípé ó fẹ́ràn fún ire ìbílẹ̀ yìí fẹ́ wá fún ẹ ṣe lè sọ pé ká kọ̀ntínú ń tẹ́tí béèrè ń tí ẹ béèrè nígbà yìí Ọbásanjọ́ tẹ béèrè nígbà donkeys of years lẹ́tí béèrè kìíní ìbọ̀ tí wọ́n dá ní lóhùn tí wọ́n tiẹ̀ ṣe bẹ́ẹ̀ ni pé wọ́n rí yín. Ṣé Nigerian government tí IG ti sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí that Nigeria is not right for state police ṣé òun ni wọ́n fẹ́ ṣáwọn ni wọ́n fẹ́ allow restructuring káwọn tí wọ́n lè gbà kí state by state ní kọ́ ní ọlọ́pàá tiwọn ṣáwọn lọ́wọ́ fẹ́ gbà pé kí restructuring ṣẹlẹ̀ tí restructuring bá ti ṣẹlẹ̀ state police máa wá ṣé wọ́n lè allow ẹ̀yin fún ara yín inside of you people ẹ mọ̀ wípé kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ wá ń dà ọmọ Yorùbá sọ́tù ẹ dá wà sósì ìdí nìyẹn tẹ́lẹ̀ èèyàn wá ṣe gbọ́dọ̀ máa kọ́ sí comment section Chief Sunday Igboho is our representative baba Professor Banji Akintoye is our representative baba wa Chief Sunday Igboho náà ti sọ̀rọ̀ sókè wọ́n ló going back gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀. Tẹ́bá rántí earlier this year ní àbí late last year táwọn olórí burúkú kan pariwo tán ní wọ́n ti fi bàbá Akintoye fi wọ́n jẹ olórí àwọn Afẹ́nifẹ́re kìnnìkan tó wọ́n béèrè ní Yorùbá nation wọn restructuring ni wọ́n ń béèrè fún kìnnìkan. This is a confirmation fún gbogbo ẹ̀yọ́ onítùkùtù confirmation lélẹ́yìí fún yín wípé bàbá Akintoye yóò sì ní ìdìmàdàrú gbogbo nǹkan tó bàbá wa Professor Banji Akintoye irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni. Mo lọ bá bàbá ní last week I think it's last week Saturday àbí Sunday no á ti fẹ́ tó ọ̀sẹ̀ kan báyìí tí mo lọ sọ̀rọ̀ bàbá wa Professor Banji Akintoye tí mo ní bàbá kí ló ń ṣẹlẹ̀ mo bá wọn discuss àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bàbá dẹ̀ sọ fún mi pé ọmọ mi tó máa ń gbọ́ ìtakò sí ó dìgbà tí a bá gba Yorùbá nation káwọn tó jáwọ́ mo lè ní bàbá mi kí ló mi dùn wọn lọ́wọ́ àdẹ̀wà wọlá àníyàn yín tó dáa á fún yín lẹ́mìí gígùn torí ó máa ń wà kí ó mìíràn ètò ṣojú bàbá Banji Akintoye because he has tried enough. Kọ́rọ̀ wọn máa dàbí ọ̀rọ̀ Martin Luther gbogbo alamọ story Martin Luther tó sọ tó ní one day black will rule America kó tí wá gbàgbé tó bá jẹ́ kó sọ pé one day black will rule America in my lifetime tó bá yẹ kó fìyẹn kún ni ìgbà tí Barack Obama fi di president aṣojú ẹ̀ but ó ti kú kí Barack Obama tó become president of the United States. So lágbára náà
bí bàbá wa ṣe ń béèrè fún orílẹ̀-èdè Yorùbá yìí aṣojú wọn aṣojú èmi náà lágbára ọ̀rọ̀ á dẹ̀ ṣe gbogbo ẹ̀yin lólùfẹ́ wa ẹ má jẹ́ kí anybody tán yín o ẹ̀yin náà Ọlọ́run ṣe pé ẹ ti rí àṣírí tó wà nídìí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí dájúdájú gan àfàìmọ̀ tí ó bá ń ṣe àwọn bàbá burúkú yìí tí ó bá ń ṣe àwọn bàbá yìí tí wọ́n takò wáyé àfàìmọ̀ tí ó bá ń ṣe àwọn ọmọ lọ́wọ́ nídìí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí ẹ jẹ́ ń pílẹ̀ ọdún kan fún yín mo fẹ́ pílẹ̀ ọdún kan fún wa. lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń gbìmọ̀ lájọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n ń gbìmọ̀ lájọ lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tí wọ́n parapọ̀ sábẹ́ àbúradà ẹ̀yà orílẹ̀-èdè Yorùbá tí wọ́n sọ pé àwọn fẹ́ yọ Yorùbá kúrò nínú Nàìjíríà lábẹ́ ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti olóyè Sunday Adéyẹmọ Táyémọ̀sí Ìgbòho wọ́n ti pẹ̀ ní stédì alágbára kan lẹ́tà gbangba wálé àyànkọ sí ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n fi ń béèrè fún pé àìbára ẹni ìtàkàfàrà ẹni ìtànyà nítorí pé ẹ̀yà yóò. In the first place lẹ́tà tí wọ́n kọ sí bàbá wa Bọ́lá Ahmed Tinubu yìí ṣé bàbá complain lẹ́tà yẹn ni ó ṣe wá jẹ́ àwọn Afẹ́nifẹ́re group B ó ṣe jẹ́ àwọn lọ́sàárì fò síta tí wọ́n kọ̀ lẹ́mù Yorùbá nation tí wọ́n ní ìsọ̀sọ́rìn àwọn fẹ́ ṣẹ́rí pé ṣẹ́pọ̀ lọ́wọ́ wa gan ẹ̀yin ènìyàn wa ẹ ní láti máa kọ sí comment section ẹ ní láti máa jẹ́ káwọn international communities mọ̀ pé a ò mọ̀ wọ́n rí and they are not our representative wọn kì í ṣe representative ọmọ Yorùbá torí ẹni tó bá jẹ́ representative ọmọ Yorùbá kò ní máa wá ìṣubú àti báyé ọmọ Yorùbá ṣe máa bàjẹ́ tó pátápátá kò dẹ̀ ní máa wá pé ọmọ Yorùbá ṣe máa di ẹrú nílẹ̀ Yorùbá. Yorùbá ti bá Nàìjíríà tán ìtàn ẹ̀yà Yorùbá sì ti fẹ́ ya pẹ́ fún ìdí èyí olójú òní la díẹ̀ sílẹ̀ kí tàlùbọ́ kò wọ̀ àwọn fẹ́ kí Nàìjíríà ó fún ẹ̀yà Yorùbá ní àǹfààní láti yà lọ kí kálukú ọ̀dọ̀ rẹ̀ dọ́mù yẹ́ ẹ̀gbẹ́ nínú lẹ́tà gbọ̀nàgbọ̀nà tí ìròyìn ẹ̀ náà ti kíkọ ní gbọ̀nàgbọ̀nà tẹ̀mí ọ̀wá kà ní mọ́bí lẹ́tà ọ̀hún wọ́n fi déètì ọjọ́ kẹtàdínní ogún oṣù kẹrin 17th April ọdún 2024 bí ọjọ́ mélòó kan sẹ́yìn àwọn tó ṣàìṣì bàbá Akíntóyè ṣàìṣì Sunday Ìgbòho ṣàìṣì àti Ọlá Adémọ́lá kàbáyì torí bí wọ́n ṣe kọ́nu wọn ni àwọn Ọlá Adémọ́lá wọn ni àti Ọlá Adémọ́lá kàbáyì òun náà bọ́ pẹ̀lú bàbá Akíntóyè àti Ìgbòho tí wọ́n jọ ṣàìṣì lẹ́tà nínú lẹ́tà náà ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Tinubu pé láàrin oṣù méjì péré tí wọ́n ṣàgbékalẹ̀ ìjókòó níbi tí ẹ̀yà Yorùbá ti fẹ́ dúnàádúrà pẹ̀lú Nàìjíríà láti máa bá tiyan lọ lẹ́rọ̀ lọ́wọ́ nírànwọ́ lọ́sẹ̀ láì kópa káàlìkì kankan lọ́wọ́ lẹ́tà náà òun náà ló ti kíkọ tó sì ti fìfì ránṣẹ́ sí ààrẹ Tinubu ní èyí tí ò tí ì ju ọ̀sẹ̀ kan péré lọ eléyìí tí àwọn afurasí kànáńkò rí kan tí wọ́n gbé àwọn náà jẹ́ àjìjàgbara fún Yorùbá tí wọ́n lọ ní ìjàbọ̀ lẹ́gbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n fẹ́ máa dárúkúdù sílẹ̀ kó tó di pé ọwọ́ ọ̀tẹ̀ wọn tí wọ́n sì fi wọ́n rọ ohun tí òfin béèrè fún wọn ní àwọn mọ́kàndínlọ́gbọ̀n yìí bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọn ni wọ́n ti ń fi atagbogbo ń létí ró fún wọn wájú òfin ẹ má gbàgbé o pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ gba àṣẹ ilé ẹjọ́ láti lọ ní wó ilé méjì kan ní tẹ̀lé tí wọ́n fúnra sí pé ibẹ̀ wọ́n ti ń kéde àwọn dàdé ya lọ àwọn ya Yorùbá kò lára Nàìjíríà kó tó di pé àṣírí tú àwọn náà lẹ́tà ilé àti bàbá Akíntóyè àti olóyè Sunday Adéyẹmọ Táyémọ̀sí Ìgbòho wọ́n ní wọ́n yára wọn sọ́tọ̀ wọ́n yọra wọn lága pé àwọn òsínú òṣèlè ti ọ̀sẹ̀ tó lọ ọ̀sẹ̀ bíi méjì sẹ́yìn o àwọn ò mọ̀ pa ilé yìí lẹ́tà yìí àwọn dákọ̀ lẹ́tà yìí àwọn sì dákọ̀wọ́ sí láàyè. ẹ máa gbọ́ náà ní ìgbà tọ́rọ̀ Dúpẹ́ Onítìrí ṣẹlẹ̀ àwọn olórí burúkú àwọn ọ̀bàyéjẹ́ àwọn aláyébàjẹ́ kan wọ́n pariwo pé kí ló dé tí bàbá Akíntóyè fi máa dìnnà Dúpẹ́ Onítìrí ṣe ní báwọn ènìyàn kú lọ́pọlọ èèyàn lọ commit treason without their knowledge ẹ wá ní kọ́ọ̀fù orí kí wọ́n fúnra ara wọn kọ́ tí orí wọn bọ inú criminal act tí ó kàn wọ́n àwọn Dúpẹ́ àwa ti sọ fún àwọn ọmọ Yorùbá láti ilẹ̀
wípé wọ́n lo Dúpẹ́ Onítìrí wá láti wá dá ìrìn àjò ìlú ni, ṣùgbọ́n Ọlọ́run ọba tó ń jẹ́ èmi ni ó jẹ́wọ́ agbára ẹ̀. Ká dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n jẹ́ ẹni tó Ọlọ́run fún ní gbogbo nǹkan tí Ọlọ́run fún yàn. Wọ́n dẹ̀ jẹ́ ẹni tó láyọ̀ ọkàn, wọ́n jẹ́ ẹni tí ó lójú kòkòrò, wọ́n láyọ̀ ọkàn, wọ́n ní ìtẹ́lọ́rùn. Torí pé kí ni Dúpẹ́ Onítìrí ò fi tàn wọ́n tán? Ṣówó la fẹ́ sọ ni? Ó foríṣiríṣi nǹkan tàn wọ́n kọ́ máa bọ̀ ní Gbàdàgbọ́ wá declare òun ti bá wọn ààrẹ ìdílé kan tó máa dé sí tí wọ́n ti declare kí irú tóun fún ààrẹ ẹ lọ ṣe ń bàdàn. Àwọn kan ni wọ́n ń lo Dúpẹ́ Onítìrí, gbogbo èèmù wọn kò kọjá kọ́ mú Chief Sunday Igboho. Gbogbo èèmù wọn bí Dúpẹ́ Onítìrí bó ṣe máa bá àwọn olórí burúkú kan tí wọ́n jẹ́ Fúlàní Kàbá bó ṣe máa bá wọn mú Chief Sunday Igboho tó máa lọ jù wọ́n sí Káló. Gbogbo plan Dúpẹ́ Onítìrí nìyẹn. Nígbà tí plan yẹn fail ni wọ́n tún lò tí wọ́n lò yìí. Ṣùgbọ́n nǹkan kan wọ́n fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn wá wò nínú ọ̀rọ̀ ẹ wo bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe ń ṣẹlẹ̀, ẹ wo bọ́lá wọn ṣe ń vindicate bàbá wa. Àyè ara àwọn máa béèrè fún tí àwọn ti ń béèrè tẹ́lẹ̀ kó tó dìgbà yìí. Nínú lẹ́tà náà bàbá Akíntóyè tó fọwọ́ sí àti Sunday Igboho ní ọlọ́lá jùlọ ààrẹ Nàìjíríà, orí yín kọ́ ni ìbéèrè wa ti bẹ̀rẹ̀. Ẹni tó bọ́ bàtà àjọba sílẹ̀ kẹ́ tó tẹsẹ̀ bọ́ Muhammadu Buhari akọ lẹ́tà kan báyìí tán lágbára akọ́sí oṣù kẹjọ ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2022 láti kọ́kọ́ kọ lẹ́tà sí ẹni tó bá délé yín lórí tóun fi kó mbẹ̀ Muhammadu Buhari tá a sọ fún un tó jẹ́ èròǹgbà ẹ̀yà Yorùbá pé níwọ̀n àgbà tó jẹ́ pé láti 2015 òun náà ni ẹ̀yà Fúlàní ti ń ṣekú pa èyí tó pọ̀ jù ọmọ Nàìjíríà nínú ìta àti rí ẹ̀yà Yorùbá wọ́n ń bà wá lóko jẹ́, wọ́n ń bà wá níletò jẹ́, wọ́n ń tólé jóná lábúlé ìletò àtàwọn ìlú wa ńláńlá àti ìlú kéréje ìjínigbé pamọ́. Àwọn tó rùkú apárùkù ẹsẹ̀ nú àwọn ọ̀dọ́ ẹ̀yà Yorùbá tó yẹ kí wọ́n gboko lọ láti lọ ṣiṣẹ́ oko kí ìlú ráàyè jẹun, wọ́n ń palẹ̀ wọn mọ́ lórí oko wọn. Àwọn obìnrin wa, ọmọ, aya àtàwọn ìyá wa wọ́n ń palẹ̀ wọn mọ́ torí wọn gbogbo báwọn lájọṣepọ̀ tipátipá sọ wọ́n di tí ọ̀dà. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń rekún owó látara àwọn ọmọ Nàìjíríà ní ìta àti rí ẹ̀yà Yorùbá ń bẹ̀. Gbogbo eléyìí ṣé ká lajú sílẹ̀ ká sì mọ̀ wọ́n tá a kọ́. Bọ́ ṣe ń bìnrin nìyẹn. Ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá wa sọ kalẹ̀. Nǹkan báyìí ṣẹlẹ̀. Àwọn kan tó ń pera wọn ní Afẹ́nifẹ́re group B. Wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ o. Wọ́n rí báwọn Fúlàní ṣe fojoojúmọ́ pa àwọn èèyàn. Wọ́n rí báwọn Fúlàní ṣe ń fojoojúmọ́ jí àwọn èèyàn gbé nílẹ̀ Yorùbá. Wọ́n rí báwọn Fúlàní ṣe ń fojoojúmọ́ kidnap àwọn èèyàn. Lẹ́yìn tó bá jíyàn gbé tán, nígbà míì wọ́n á gbowó, wọ́n á tún pa ẹni yẹn. Nígbà míì wọ́n á gbé ẹni yẹn, tẹ́ni ò bá ti rówó sọ rárá wọ́n á pa á. Nígbà míì wọ́n á sì jíyàn gbé, wọ́n á gbowó, wọ́n á fẹni yẹn lẹ̀bọ̀ yẹn ò wọ́pọ̀. Ǹjẹ́ ó yẹ kí irú ẹ̀ máa ṣẹlẹ̀? Àgbà kì í wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ́ ni Yorùbá wí. Àgbà kì í wà lọ́jà kó yọ ọmọ tuntun wọ́. Ó ṣe wá jẹ́ pàwọn àgbàlagbà ẹgbọ́gbọ́ fún ara wọn ni wọ́n fẹ́ lè ṣe ohun ọmọ tuntun. Ìdí nìyẹn táwa fi sọ fáwọn bàbá yìí kí wọ́n lọ fèsì àwọn fámìlì wọn kó fi ọ̀rọ̀ Yorùbá lẹ̀. Ẹ̀yin bàbá tẹ́ ń pera yín ní Afẹ́nifẹ́re group B, ẹ lọ fèsì àwọn fámìlì yín, ẹ lọ tọ́jú àwọn ọmọ yín, ẹ lọ tolé yín, ẹ fi ọ̀rọ̀ Yorùbá sílẹ̀, ẹ má bà yé àwa ọmọ Yorùbá jẹ́. Ibi tẹ́ bá wa dé yìí ó tó gẹ́, ó tó gẹ́. Ìdí nìyẹn tẹ́yìn tẹ́ ń wò wá tẹ̀sí gbọ́dọ̀ máa kọ́ sí comment section wípé a ò mọ̀ wọ́n rí. Professor Banji Akíntóyè nìkan la mọ̀ àti bàbá wa Chief Sunday Igboho. Àwọn nìkan ni wọ́n gbé ohun tó lè jẹ́ kọjọ́ iwájú ọmọ Yorùbá dá, àwọn nìkan ló gbé dání tí wọ́n dẹ̀ dúró tì up to now. Pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí
káwọn bàbá ẹ̀ kọ́ má lè seize opportunity yẹn láti join wa láti fi béèrè fún nǹkan tó dáa ọwọ́ ń béèrè fún nǹkan tá a máa jẹ nísinsìnyí. ṣé ọ̀ràn yàn ní pé a gbọ́dọ̀ wà lábẹ́ Nàìjíríà yìí? àbí ẹ̀ tí gbọ́ nípa 1940 amalgamation ẹ gbọ́ nípa ẹ̀ náà nígbà tí wọ́n amalgamate wa pọ̀ tí wọ́n kó gbogbo wa pọ̀ wọ́n ní ká jọ lo 100 years nígbà yẹn gan náírà ju dọ́là lọ. Naira is one of the most strongest currency in the world, not even one. Mo fẹ́ lè sọ pé náírà ló strong jù ní gbogbo àgbáyé gbà yẹn ni wọ́n fi pe Nàìjíríà ní giant of Africa. Even as at then àtúnṣe wò pẹ̀lú òdà jẹ́ ká ṣe ní àwọn colonial masters pẹ̀lú Lord Lugard àtìyàwó ẹ̀ tí wọ́n fi ọgbọ́n agbárí fi so gbogbo wa pọ̀. Orílẹ̀-èdè ni gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wá dúró nǹkan tilẹ̀ Yorùbá ní. Ẹ wá dúró nǹkan tilẹ̀ Ìgbò ní. Kí ni ilẹ̀ Haúsá ní? Góòlù tí wọ́n ní àwọn índíjì wọn ló ń wà wọ́n tà fún ìjọba ni. Wọ́n á lọ sílẹ̀ Ìgbò, wọ́n á gbọ́n epo, wọ́n á lọ sí Middle Belt, wọ́n á gbọ́n epo, wọ́n á wá sílẹ̀ Yorùbá, wọ́n á gbọ́n epo, wọ́n á kó gbogbo resources wa, wọ́n á kó lọ, wọ́n á tún máa pa wá. Nílẹ̀ bàbá wa a ò lè sùn a ò lè wó a ò lè sùn a ò lè wó àwa rẹ̀ nìkan ṣoṣo àwa rẹ̀yàn méjì tí wọ́n dì kan ṣoṣo tí wọ́n dẹ̀ ń wò pé báwo gbọ́dọ̀ filẹ̀ Yorùbá lẹ̀ bá ẹ sọ fún mi ṣówó ni ṣe Sunday Igboho wà ní. No ẹ jẹ́ ká tún tibẹ̀ yẹn wò ṣórúkọ ni ṣe Sunday Igboho wà ní. Wọ́n ti fi orúkọ ṣe Sunday Igboho ṣe fíìmù tó tà táwọn èèyàn rà wìtìwìtì kọ́wọ́ Yorùbá nation tó bẹ̀rẹ̀. Ṣe Sunday Igboho ti lórúkọ, wọ́n ti lókìkí, wọ́n ti di ọlọ́lá, wọ́n is a billionaire in dollars. No be for mouth. No be for mouth. Ẹ gbọ́dọ̀ tí màá là ní sọ ni. Nígbà tí wọ́n trace àwọn àkáǹtì ṣe Sunday gbọ́ àwọn iye tí wọ́n ní wọ́n bá ń bẹ̀ ni ṣé mọ́ínmọ́ín ni ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ìgò níláàjì owó yẹn still yet ẹ̀tún sì fẹ́ jẹ́ kí ilẹ̀ Yorùbá máa kíyà sì máa jẹ àwa ọmọ Yorùbá suffering and smiling gẹ́gẹ́ bí ọ̀pá wa Fẹlá Aníkúlápó suffering and smiling. Tẹ́bàdẹ̀ lọ wọ àwọn bàbá tó make a decision ìmí ni wọ́n ti 100 years kìíní ni wọ́n ti wọ 90 kìíní ni wọ́n ti wọ 90 wá Dubai kò sí 7 kò sí 60 ni wọn 70 something ni ẹ̀yin tó ẹ pé ẹ ti bẹ̀rẹ̀ láì fún yín ẹ ti parí ẹ kàn dúró de ẹjọ́ tó lọ fẹ́ pè yín ẹ̀yin lẹ wá make a decision fáwa ẹ ti wá make the right decision kò lè work. Àwa generation tá wà níta nísìnyí a ò ní lájú wálẹ̀ káwọn bàbá kan bá yé wa jẹ́ a ò ní lájú wá sílẹ̀ a ò ní dẹ̀ ní lájú wálẹ̀ kọ́ bá yé àwọn ọmọ wa jẹ́ kò ní lè wọ́. Kàkà kí kíní kan ṣe kíní kan oníkálùkù ayé aṣọ díẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni Nàìjíríà gba báyìí Yorùbá gba báyìí. Ẹ̀yin bàbá yìí fẹ́ dá wàhálà lẹ̀ ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ẹ fẹ́ dá wàhálà lẹ̀ ni ẹ mọ̀ pé an hungry man is an angry man. Ẹgbọ́n mo tẹ́ ìsọ jáde lẹ́nu lórí social media sọ débi ń pé restructuring la fẹ́. Mo gbà tẹ́tí ń bèrè restructuring ṣé wọ́n ṣe fún yín náà ṣe fún yín náà. Bàbá wa Professor Banji Akíntóyè wọ́n wá kọ lẹ́tà sí bàbá wa torí àwa ò ní problem pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu. Ẹ̀yin tẹ́ bá lọ ń bá wọn tẹ́ ń sọ̀rọ̀ wá Nàìjíríà ojúṣàjú lẹ̀ ń ṣe. Bàbá mọ̀ pé àwa ò fojú ìṣáájú bàbá dẹ̀ mọ̀ pé ohun tó tọ́ ni tá à ń béèrè. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu fún ara wọn ti sọ rí lórí national newspaper tó ní I don't believe in one Nigeria. Bàbá sọ the original Bọ́lá Ahmed Tinubu don't want one Nigeria. The original Bọ́lá Ahmed Tinubu knew that oko ẹrú ni Yorùbá oko ẹrú nílẹ̀ Yorùbá wà. Ṣé bí bàbá yẹn ṣe wà ní Aso Rock ṣé wọ́n ṣiṣẹ́ ni
wọ́n gbìyànjú but àwọn olórí burúkú tí àjọ wà yìí tó ń pe àwọn Fúlàní wọn ò ní jẹ́ kí iṣẹ́ bàbá yẹn lọ for their own selfish interest. Ṣé àwọn àgbààgbà Yorùbá ló wá jẹ́ kí wọ́n nígbà tí bàbá Professor Banji Akíntóyè tí gbogbo àwa ọmọ Yorùbá tí síwájú gẹ́gẹ́ bí representative wa tí wọ́n ń jà pitapita ẹ̀yin kan ẹ wá ń pe ayé láfẹ́nifẹ́re bí ẹ má ṣì mí gbọ́ o gbogbo Afẹ́nifẹ́re kọ́ ni mò ń bá wí o bí mo ṣe sọ mò ń là àwọn bí àwọn oníjẹkújẹ àwọn ajẹun títí túfẹ́nu nulẹ̀ àwọn là ń bá wí kò dẹ̀ sí nǹkan tọ́lọ́run ṣe fẹ́yàn tí Ọlọ́run ò ṣe fún wọn. Tẹ́ bá lọ wo ọmọ ìlú òyìnbó ní gbogbo àwọn ọmọ máa wà o àwa táwa bí mo ṣe ń sọ̀rọ̀ Nàìjíríà ni mo wà bẹ́ẹ̀ ni everybody mọ̀ tí o mọ tó ń lọ lábẹ́ àkóso bó ti wù kó orí Ọlọ́run á gba Yorùbá nation fún wa àmín. Bàbá mi Adéwọlé Joseph Àlùkò confam àmì lágbára Ọlọ́run confam bàbá ọkọ̀ tẹ́lẹ̀ sọ ní ó dẹ̀ ó make me very happy ó dẹ̀ calm spirit mi lábẹ́ bó ti rìn kúrí Ọlọ́run á gba Yorùbá nation fún wa àmín. Ẹni káwọn bàbá yìí kí wọ́n fún wa ní pọ́ìntì ẹyọ kan ṣoṣo tí wọ́n fi rò pé restructuring ni ó kàn tí wọ́n bá ní look stupid. Kò sẹ́ni tó lè campaign fún restructuring tí ó lè sound and look stupid. Yes, a ní Fúlàní ń pa wá, a ní Fúlàní ń jí wa gbé, a ní wọ́n ṣe gbá, a ní wọ́n ṣe àgbọ̀n. The next thing dem máa sọ ní pé ká ṣe restructuring. Ó lọ fà o. Nǹkan táwa fẹ́ láwa ti bèrè yẹn o. Ìdí nìyẹn tẹ́yìn bàbá wa ṣe gbọ́dọ̀ máa pariwo pé Professor Banji Akíntóyè is our representative. Professor Banji Akíntóyè is our representative. Chief Sunday Igboho is our representative. Àwọn bàbá tó ń claim pé àwọn onífẹ̀lẹ̀ Yorùbá yìí nǹkan kan ṣẹlẹ̀ sí ọba kan ní Jẹ́bà ọba tí wọ́n ní Emir Ìlọrin ó tì mọ́lé. Ọba yẹn torí ó ń claim pé ọmọ Yorùbá lòun kóun ṣe Fúlàní kò dẹ̀ rẹ́dí àti lo láwàní adé lọ́ba yẹn dé kò sí nǹkan tí Emir Ìlọrin Yorùbá fà àwọn Afẹ́nifẹ́re ò sọ̀rọ̀ wọn fọba yẹn ní salary for many years ọtún kódà ìjọba Kwara ó tún pè lẹ́jọ́ máa yẹ tún win ọ̀wọ́n ọ̀pọ̀ fún salary. Emir Ìlọrin tún dúró pé kò gbọdọ̀ máa pẹ́ra ẹ̀ lọ́ba máa ẹ̀ lè yarí kẹtẹ̀jẹ́ bílẹ̀ fún ẹ̀wù. ní tọba Jẹ́bà ohun tí ìjọba Kwara ń ṣe yìí ò mà dá o. Ọba ìlú Jẹ́bà ròyìn ilẹ̀kùn bàbá náà ti wà lórí ipò ọba látọdún 21 báyìí ìyẹn láti 2003 èyí owó oṣù wọn ò fún bẹ́ẹ̀ ni wọn ò jẹ́ onígbéga kankan kò sóhun tó fàdíwọ́ yìí fún ju pọ́ba náà kò yéé tẹnumọ́ pé Yorùbá lòun ilẹ̀ Yorùbá sì ní Jẹ́bà bẹ́ẹ̀ kò sí rọ́ kankan nínú ohun tọ́ba náà ń sọ ṣùgbọ́n láwọn bíi ẹmáyàlú Ìlọrin àtijọba gan lálátakò òun ọba náà ní nígbà ayé ìjọba Muhammadu Lawal ni wọ́n sóun dọ̀bọ onípò kejì tí wọ́n sì fóun níwèé àṣẹ àti sàtífíkẹ́ẹ̀tì ṣùgbọ́n ńgbà tí Lawal kúrò láàrin oṣù díẹ̀ tó sóun dọba yìí Bùkọ́lá Sàràkí ló bọ́ síbẹ̀ ohun tí Sàràkí yìí sì kọ́kọ́ ṣe ni láti fagilépò tí wọ́n yàn òun sí ọba náà lòun gbọ́ lórí rédíò lásán ni kò sẹ́ni tó fóun ní lẹ́tà láti fi sọ pé òun kì í ṣọba mọ́ ó láfi bẹ́ẹ̀ máyà lọrin ṣe ní káwọn ọlọ́pàá wá mú òun nítorí pé òun pèrò òun lọ́ba tí wọ́n sì jó òun sátìmọ́lé lẹ́yìn náà ni wọ́n bá ṣẹjọ́ lórí ọ̀rọ̀ náà ṣùgbọ́n àrè lọ́ba náà jẹ̀bọ̀ nílé ẹjọ́ ìjọba Kwara tún pè lẹ́jọ́ mi ṣùgbọ́n tún jàre wọn náà ni ilé ẹjọ́ pàṣẹ pé pò tó wà náà ló gbọ́dọ̀ wà kí wọ́n ṣàgbéga fún un kí wọ́n sì san gbogbo owó oṣù tó ti yẹ kó gbà látọjọ́ yìí wá ṣùgbọ́n ìjọba Kwara ò dáhùn inú sì ń bí wọn pé wọ́n dọ́ba yìí láre inú ń bí wọn pé ilé ẹjọ́ fòǹtẹ̀lù pọ́ba ìlú Jẹ́bà ọba ni
kì í ṣe baálẹ̀. Lára aburú tíjọba Kwara ń ṣe nìyí. Àwọn fúnra wọn ni wọ́n sì gbọ́dọ̀ mójútó. Wọ́n gbọ́dọ̀ mọ bí wọ́n ó ti ṣe é láì ní jẹ́ kẹ́máyà lọ́rin bàpínlẹ̀ náà jẹ́ mọ́ wọn lórí. Bí wọ́n bá fọba jẹ ní Jẹ́bà, kí ni tẹ́máyà lọ́rin láti gbalé ẹjọ́ lọ pẹ́ni tó jọba náà lè pèrè ẹ̀ lọ́ba? Ṣóǹjọmọ ìlú Jẹ́bà ni àbí ti kíni? Àbá bẹ́ẹ̀ tún nílùú náà wà. Àwọn ohun tíjọba Kwara gbọ́dọ̀ fòfin dèrè kí wọ́n sì jẹ́ kẹ́máyà yìí má yẹ ara ẹ̀. Ìṣòro tọ́ba yìí ń dá sílùú Ìlọrin wà ńbẹ̀ tí ò tí ì yanjú. Ó á dára kí wọ́n tún fààyè gbà láti kó kinní náà bá gbogbo Kwara ni. Ó burú gbà tó bá jẹ́ nítorí ẹmáyà yìí níjọba Kwara ò ṣe fọ́ba Jẹ́bà lówó oṣù. Èyí ò dáa o. Gbogbo ògbìyànjú ẹmáyà lọ́rin ni láti sọ Ìlọrin àti gbogbo agbègbè ẹ̀dí ti Fúlàní. Eléyìí ò sì ní í ṣeé ṣe. Ìlọrin fúnra ẹ̀ kì í ṣèlú Fúlàní. Ilẹ̀ Yorùbá ni. Ó sì lè pẹ́ ni. Ó lè yá ni. Ìlọrin ó padà sọ́wọ́ àwọn Yorùbá tó ní. Ẹni tó bá sì ń tan rẹ̀ jẹ́ pé kò lè rí bẹ́ẹ̀. Bí ò bá ṣojú òun, yóò ṣojú àwọn ọmọ rẹ̀. Ṣùgbọ́n ohun tó dájú ni pé ohun tí ó ṣẹlẹ̀ ni. Ọlọ́run kì í ṣọba àká. Bẹ́ẹ̀ ni kì í ṣadájọ́ ayé tí gbàrè fẹ́ lẹ́bi. Pé kí Fúlàní fi tipátipá sọ̀lọ́rin dílẹ̀ wọn tán pátá. Àlá ni wọ́n ń lá. Lójú wọn sì ni kinní náà bọ̀rálẹ̀ mọ́ wọn lọ́wọ́. Ṣùgbọ́n ìjọba Kwara ní kí wọ́n yéé fààyè gbàkúgbà gbẹ́máyà lọ́rin. Àwọn nǹkan wà tọ́ba lè ṣe. Àmọ́ ńgbà tọ́ba bá ń kọjá àyè rẹ̀, ìjọba ló lè dá lọ́wọ́ kọ́. Tí wọ́n ó sì sọ fún un pé ohun tó ń ṣe ò dára. Kó jáwọ́ ń bẹ̀. Ojúṣe ẹmáyà kan ni láti fọba alẹ̀ Yorùbá jẹ. Kò sídìí tírú ẹ̀ fi gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. Kò sídìí tíjọba fi gbọ́dọ̀ wẹ́máyà láti bá Kwara jẹ́. Bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ gbà á láàyè kó sọ Yorùbá dẹrú Fúlàní Ìlọrin. Ohun tírú rẹ̀ ò ṣe dára ni pé Yorùbá ò ní gbà káwọn dẹrú tàbí kẹ́nikẹ́ni pa wọn lẹ́rú. Ìjà ńlá nírú ẹ̀ yóò sì dàgbẹ̀yìn. Bí iná bá sì fẹ́jú tán, kì í mojú ẹni tó dóhùn o. Bọ́rọ̀ náà bá dìjà ńlá, àwọn tí ó rà yóò padà san. Ìyẹn níjọba Kwara ṣe gbọ́dọ̀ tètè paná àwọn nǹkan wọ̀nyí ní kékeré báyìí. Torí bó bá di ńlá tán, yóò tàbára alé, yóò tàbára oko. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀. A sì tún máa ṣiṣẹ́ fún ààtì ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìkúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer. Gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́ La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. La bitter tea ó wà fẹ́ni tó bá ní prostate cancer, heart cancer, liver problem, ẹni bóyá stroke tàbí ní ọgbẹ́ inú ọ̀sà tàbí ìwọ tó bá jẹ́ pé o ò lè kọlẹ̀ dáadáa pé tó bá gorí ìyàwó ẹ̀ báyìí tí wàá sáré dàtọ̀ owó ẹ̀ lẹ́ẹ̀kọ́ burúkú ní fọ́ọ̀mù. Ẹ pè La bitter tea fóònù nọ́mbà wọn wọ́n ti pè yẹn. Ẹ pè wọ́n kẹ bá wọn kẹ má tijú ẹ ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún nǹkan tó ń ṣe yín ẹ ṣàlàyé fún La bitter tea. Mo fọwọ́ ẹ̀sọ̀ ìyà wípé ẹ máa padà pè mí ẹ dúpẹ́ lọ́wọ́ mi tó bá tún ṣe gan ẹ tún fún mi kàn pé bóyá máa rí gbà lọ fi mu minerals torí pé La bitter tea ó confam. Tí n bá gbórúkọ Sunday Igboho àyà mi ò tún jáde. Kò sí nǹkan kan òtútù ó mú mi pẹ̀lú. Òtútù ti mú ẹ. Ọ wá parọ́ pé òrírò ẹ̀rí kọ́. Látijọ́ tí wọ́n ti bí mi ìrírò ẹ̀ rí. Níjọ́ tí mo gbọ́ pé Sunday Igboho ń tún lọ Ògùn State báyìí. Níjọ́ náà mi ò lè sùn. Ẹ lọ níṣẹ́ ọlọ́sí ọmú.
lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kọ́ má bàa mọ̀dé abájọ wa ẹ̀tàn náà fi gbà ṣẹṣẹ lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà kan fẹ́ mú wa náà ṣe gbà ṣẹṣẹ lọ́wọ́ wa Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ni bàbá wa ẹ má lajú yín sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yé pa àwọn èèyàn wa lójú yín ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kan lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí yẹn gangan náà pè ní ìjọba ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti ń sùn àní ẹyẹ sùn ó yẹ ẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rógun èṣù torí ogun ń bọ̀ ẹ tètè ta múra o ogun ń bọ̀ ẹ jẹ́ ká múra o Yorùbá ìjà yìí kì í ṣe ìjà Sunday Igboho ṣá nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yin alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú pójú ń rọ̀ òun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹja gbómi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó rẹ ó dúdú kò sẹ́nibọ̀dì tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù yìí tó ra ẹ̀yin Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù yìí tó ra èmi fẹ́ yọ yín nínú òkun lẹ́ ń gbógun tì ẹ̀rù yìí tó ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹ̀rù yìí tó ra ẹ̀yin lẹ dalẹ̀ Túndé Ìdí Àgbọn.